Africa Content TV. tó bá gbọ́ púpọ̀ odò tó lọ tó dúró agbádá lù tó tó lẹ̀rọ̀ mọ́ ìjà tó lẹ̀ tí bọ́ta tó lọ kótó nígbà tó tó máa fẹ́ẹ̀lì òjò bá tún pa fẹ́ẹ̀lì mẹ́ta kò ìyẹn ní pé fẹ́ẹ̀lì yẹn ó máa jẹ́ tútù ní. ìtorí pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn gbogbo ẹ̀dá tó bá súnmọ́ sẹ́kò ó mọ̀ pé sẹ́kò ń dalẹ̀ ó dẹ̀ mọ̀ pé sẹ́kò ń ṣe gbọ́ ìsọ̀yì gbogbo ẹ̀dá tó bá mọ̀. ìyẹn ni pé wọ́n ní tòdó olóòṣà lọ́wọ́ àbáyé lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹ̀. Gbogbo àgbàlagbà tó bá yẹ kó sọ fọmọdé pé kí ló ń bá ká ẹ̀kọ́ ọmọdé kẹsàn fún báyìí dàtọ́ kí ló ń bá ká. Orí òkú ẹ̀dá tó bá gbà pé nǹkan síbi táwa gbogbo ẹ̀dá tó bá gbà pé nǹkan síbi táwa o lè wá bẹ̀rẹ̀ ọmọ fún ẹ ọmọ amú fún ẹ ní o. Pẹ̀lú àwọn òṣèlú bá kọ́lé bẹ́ẹ̀ lọ sókù state ní sango ọ̀tà ní gbèsè hotel tẹ̀lé ń ṣe méjì Lagos state ní Ògùn state tẹ̀lé ń ṣe àǹtí union bẹ́ẹ̀ àti gbogbo Ghana tẹ̀ bá kàkiri àwọn tó máa bèrè lọ́wọ́ wọn wọ́n máa bèrè kò lè ní ju Friday lọ ìbéèrè wọ́n máa bèrè lọ́wọ́ gbogbo wọn. Ìwọ tó ti gbàgbà yìí pé òfẹ́kẹ́gbẹ́ ìdúgá kí wọ́n lè máa lọ́lé káàkúlẹ̀ lè máa lọ́lé wọ́n lè dẹ́gbẹ́ padà sílé ọlọ́àjọ ojú ẹ̀ fún ẹ. Torí èlò nílé tèmi lọ bí máa pàṣẹ ọdún mẹ́rin àkọ́kọ́ lè bá tún fẹ́ mi lẹ́lẹ̀kẹ́ kó ilẹ̀ ṣe kí ni ẹ fọwọ́ sí abẹ́ ìfọwọ́ sí. Gbogbo ẹni tó bá fẹ́ sí òkú bàbá jẹ́ lọ́jọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lókè. Wọ́n níbi lọ ọlọ́bọ̀bà mẹ́wàá ẹni sì gbọ́rọ̀ o kéèyàn lọ́bọ̀bà mẹ́wàá ọba aládé máa jẹ́ gbogbo ọba nẹ̀kẹ̀rì wọ́n á gbó wọ́n á tọ́ wọ́n á pẹ́ wọ́n á fẹ́ ìdìdòbì kéèyàn máa lọ́bọ̀bà aládé lọ ṣe bá lọ ṣe àwọn pé kọ́ lọ ṣe kí ni ẹ̀rọ tọ̀ pé kọ́ lọ píìdì lọ́dọ̀ presidential fún Bàrúwá àbí fẹ́yàn kan kó padà sórí oyè àti president lórí bẹ́ẹ̀ bí òní bẹ́ẹ̀ kò sí tó kọ̀ wá fẹ́yàn gbẹ̀bẹ̀ fẹ́yàn gbẹ̀bẹ̀ Lagos State ìsọ̀rẹ́lì góòlù Lagos State ìsọ̀rẹ́lì góòlù tó wà lẹ́yìn ó kọjá pé èèyàn kan lọ́bí èèyàn kò lọ́bí tọ́wọ́ ní ká padà lọ gbogbo ẹgbẹ́ sọ wípé àfẹ́ mọ́. Ilé ọ̀tọ̀ yẹ. Tó bá bá ṣe wàhálà torí yàn torí àwọn èèyàn ò lè ṣípá kí ló kú káà náà máa ṣe àáfíìlẹ̀ nítorí ẹni tó bá lóye jẹ èmi lóye jẹ ni mo ṣe ń ṣípá.
èmi tí bá ní ṣe ṣe máa jẹ màá máa sá fún yín bàbá yọgbọ́rọ́ ó lè àná lánà 7 years ní Canada ní sàtọ́yì fún mi lánà wọ́n lẹ̀ sójú ẹ̀ mi ilẹ̀ ń ṣe mo ń tẹ̀tẹ̀ ìṣoge mo ti ṣoge ti pẹ́ mo lọ sí Canada kan mo dé láyé àgbẹ̀lẹ̀ lọ́gá ìfẹ́ mi dé pọ̀ sọ mí yìí ló sọ mí pé ó sọ mí yìí cowboy èmi náà lè fún orúkọ pé o ṣe tóní tẹ̀sílà ìyá sí o padà ipò Michael Jackson ló pè mí ó ní oníṣirò rẹ̀ Michael Jackson àwọn ẹ̀mí wọn kú yẹn o èmi náà yàtọ̀ kébì náà lè tóbi lẹ́nu ó ní o ṣe padà ipò ìyá tóní tẹ̀sílà. Àbí àwa náà ṣáà tún ilé yìí àtijọ́ ṣe kí ni. A lè mọ̀ pé òfin iṣẹ́ yìí ọ̀rẹ́ lè wù ọ̀tá ló lọ ni àmọ́ tàbá máa ṣe láti ṣokú. Àwọn nǹkan lè wà wọ́n ń bọ̀rọ̀ wọ́n pa wọ́n wọ̀ kù. Àlẹ́ mi fà sìkò ìtọ́ mi iṣẹ́ èmi fà sìkò ìtọ́ mi iṣẹ́ pé kò séèyàn kankan tó gbàgbé nǹkan kan sínú ilé iṣẹ́ yìí. Ẹ̀dá tó bá lè gbàgbé nǹkan kó ránṣẹ́ ilé iṣẹ́ á gbé lọ sí ibi àdírẹ́sì tó bá fún wa wá gbé lọ́bẹ̀. Ìwọ pẹ́ńtàmà sẹ́kẹ́ndì tẹ̀sọ̀rà tó lò bá ṣọ́ra mo sọ fún ẹnìbọ̀dì mo ní tọ́rọ̀ stéètì yóò bá yí ẹ tọ́rọ̀ Àbújá ò yí ẹ ọ̀rọ̀ pẹ́ǹsì tiẹ̀ ṣà yí ẹ pẹ́ǹsì ẹ tó yí ẹ ò ṣe mójútó àwọn tọ́rọ̀ òkè àdìsàlẹ̀ lẹ́yìn o ẹ kájọ máa ṣe kí ni kájọ máa fà á lọ. Ìwọ̀n ìjàmbá àwọn ọmọ mi tí ìgbàgbọ́ tiẹ̀ mọ̀bí tó wà dúró lórí ìgbàgbọ́ ẹ àwọn tó yí ẹ yẹ ká máa fà á. A ti sọ gbogbo ẹ̀. You said 5 times anybody. So kò tí ìkò ìtẹ́lẹ̀ anybody tó ń bá káàkiri tó ń ṣe gbá tó ń ṣàwò gbogbo yẹn ìṣe kọ́mẹ́dì. Ìṣe kọ́mẹ́dì. Ògùn akérèjẹ wà níbí. Ògùn akérèjẹ ó wà níbí. Gbogbo ẹjọ́ tó rò lórí ni ló fi jàre. Ní sáyẹ̀dì ẹ̀, àlébí tí mo wù ẹ́ mo dẹ̀bi. Àwọn tó ní wá wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ ní several times ó dẹ̀ make move ó make move láti wá bá mi àmọ́ èmi lọ́wọ́ fún mi ní accept ẹ̀ láti bẹ́ẹ̀ rí àmọ́ yàtọ̀ sí pé mi gbọ́dọ̀ accept ẹ̀ láti bẹ́ẹ̀ rí ọ̀wọ́ ará Peter ń sọ̀rọ̀ wọn gan èpè lọ́n gbòkùn ṣẹ́ o torí mi ò gbà yàwó níyàwó òun ní gbà yàwó níyàwó. Àwọn tọ́jọ́ ń gbé àwọn lọ bá níjọ́ yẹn lánàá l'Ábùjá àwẹ̀ di 4 ló tẹ̀lé ẹgbẹ́ gbàgbà fún wa. Àwọn tó ń gbé tọ́jú jọ ń gbé àwọn lọ bá ara wọn èpè lọ ń gbé iṣẹ́ má bí ìlú. Ṣẹ́wọ̀n pé mo lè tó tọ́pẹ́ mi gbọ́ngàn ní ìyá sẹ́ẹ̀dì ẹ̀ pé mo yí. Àwọn yàtọ̀ sí pé mo rà sẹ́ẹ̀dì ẹ̀ ọ̀pọ̀ ajá lọ́sì wọ́n bá fi kún yìí o pé ṣé olórí kú má ṣàǹfààní ẹ̀ làbàgbàlá yìí ẹtí tí ẹ ti bàjẹ́ ẹtí tí ẹ ti bàjẹ́ náà lẹ́yìn lọ́dún tó ń ṣe o ẹgbẹ́ pásítà lẹ́nu lé. Yes, I'm saying ṣe pásítà lẹ́nu mi tọ́jú tó bá fún mi tí bá pè bàbá yìí lò ní pè má pè sà kìíní kan kìíní kan ọ̀tá pẹ̀pẹ́ yẹn ayé ẹ̀ ti bàjẹ́ o olókùnkùn yẹn má ba ẹ má ṣe gbá o ìjọ kẹ bá èmi àti pẹ̀pẹ́ yẹn ẹ ṣàṣe mo ṣe pásítà nìyí torí òun fẹ́ láti máa fi ọ̀rọ̀ èèyàn ń gbó gbogbo ẹ̀dá tó bá lè fọ ọ̀rọ̀ èèyàn ń gbó níbi iṣẹ́ yìí níbo mi ọlọ́run fi lójú wa yìí awọ aṣẹ fún. Òògùn akérèjẹ several times ló ti wá láti gbé ìlú forí mi mo gbà forí mi mo bá rí ní Àbújá ní airport mo bá ní airport l'Àbújá ó dẹ̀ wá bá mi ó kí ni ọ̀gá mi ṣe mo ṣẹ̀ ó ò ṣẹ̀ mí ó ò lè ṣẹ̀ mí sí àmọ́ àwọn bàbá ti lọ wà tó bá ti bẹ́ẹ̀ dà kò sí ìkọ́tẹ́ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe pọ̀ àmọ́ àwọn bá ní wá látòkèdè sálẹ̀ wọ́n ti sọ ẹ fún mi ó dẹ̀ ti ní ọ̀yà sáńdì tó wà láàrin wa àmọ́ tí bá ní kí wọ́n wá kó máa bá mi lójoojúmọ́ á wò pé mo fẹ́ fi ẹ́ kú jà ní èmi lẹ́kẹ̀rẹ́ akékaka lójú ọlọ́rọ̀ tọ́lọ́rọ̀ bá gbọ́ bàbá onítọ̀wé fẹ́ ṣe
ni mo ṣe ní tú o tiẹ̀ má dá tiẹ̀ sí ọ̀rọ̀ tiẹ̀ ti yanjú lọ́dún sùúrù tẹ̀ ní ṣúáyìn ó wà bẹ̀rẹ̀ o fèsì ẹ̀gbọ́n àjẹsíwájú bọ̀ pé ó fara wọlé ọmọ yìí pé gbogbo bíi ti apàdọ̀ kò sí ìdówó. ṣẹlẹ̀ tán ni mo ní kó dúró tiẹ̀ pé tọ́ba fún mi pẹ̀lú mi gbọ̀ngàn máa wò pé bóyá ṣé kò wá gbára ṣé òkú akérèké lágbára ni. tiẹ̀ lẹ́yìn kan bá wò ó pé ẹ̀ wá ní Lagos State ìdájọ́ àbọ̀wọ̀n kan ní ẹ ìjà kan máa bẹ̀rẹ̀ láti Mushin ìjà kan máa bẹ̀rẹ̀ láti ìtúkúlẹ̀ ìjà kan. nà láìdẹ̀ lè kọ́ ìwé ńlá ìjà kọ́kọ́ ò lè ṣe kí ni ò lè ṣẹlẹ̀ ẹ̀kú gbọ̀ngàn èmi Musa balẹ̀ kúlẹ̀ ọmọ onímọ̀tà láìdẹ̀ ra mo sọ pé pépò máa fi ṣe gbogbo kan bí ní báyìí kò ní bọ́lẹ̀ kébì ní wá bọ́lẹ̀ ìwọ̀n tó bá wà nìkan kò lẹ́ kí bí ní bọ́lẹ̀ àbíkọ́ ìbò àbíkọ́ ṣe gbá ọ̀wọ́ alálẹ̀ èkó yìí wọ́n á fi ẹ̀jẹ̀ fọ èkó yìí ìwọ̀n tó bá yẹ pé òfin kẹ́kọ̀ọ́ túbà kó tùṣẹ́ bó ṣe ń tó ìbò ṣe ń ṣe gbá tó fẹ́ kó máa rí bẹ̀ lọ gbogbo dáadáa tó wà ní èkó yìí ájẹ́sì àjẹ́sọ ọmọ ẹ̀ àwọn ọ̀rọ̀ bá jókòó bí sọ pé ẹgbẹ́ yíyọ̀ ìkó ti nira àbí kó ti kíní kan àbí kó ti gbá kan àbí kó ti àwò kan àfáfẹ́jẹ fọ èkó kẹ́sẹ̀ lọ́ba ayẹ́jẹ̀ fi fọ èkó wà á lọ lò tó kù ní ìgbésí ayé ẹ̀ wà á lọ lò ní kótó kí. òyà ajẹ́kẹ́ mọ̀ wípé gbogbo security wise wọ́n ṣe kí ni wọ́n mẹ́nitọ̀ any one of us lọ́n mẹ́nitọ̀ gbogbo wa tó bá tẹ̀fẹ́ kàn ní nínú yọ̀ wà á kàn nìyẹn wà á kàn nínú yọ̀ torí wọ́n ti pè oyè tó káyà wò ààrẹ ẹ̀dẹ́ bá ṣe dẹ́dẹ́ ààrẹ ẹ̀dẹ́ ò bá ṣe dẹ́dẹ́ òmìkọ̀ ààrẹ ẹ̀dẹ́ tàwa àti ṣe dẹ́dẹ́ ó lè fi ṣe bí ó fi kọ̀ wá. Operational program àti ọ̀hún treasurer kan secretary kan tó ń pè ní láti Òṣòdì tó ní kíní kan ọ̀gá yìí ló sọ fún mi àápọ̀ ọ̀gá yìí ẹ̀kọ́ tàǹsì kẹ́lẹ́ mọ̀ yìí pé àṣà lè ní ojú tó lé otóko àṣà tó bá yẹ máa padà pa ó máa ṣe sùúrù ní àṣà tèmi sọ́jà pa ó pa torí mo gbé lọ sí 29,000 feet wọ́n wá ti ká pàtà wà wọ́n wá lọ sí ká pàtà gbà ọkọ̀ tún lé mo tún gbé yàrá kẹ́lọ̀ wọ́n wá gbé lọ sórí igi wọ́n wá ń jẹ́ díẹ̀ wọ́n wá ń fàtẹ́kù sí i. Gbogbo àwọn tẹ́gbẹ́ àkìrí náà ń pè ọ̀yẹ̀kọ́ wà ní wọ́n bẹ̀rẹ̀ náà bí gbẹ̀ngàn ló pè yẹn onígbọ̀gẹ̀ sọ̀rọ̀ aláyé sọ gbogbo séèkì tó wà láàrin wà tọ̀kẹ́ gbogbo ẹ̀ ló máa kọ̀rẹ́tì ṣé láwùjá àfilẹ̀ kò òtítẹ́ ọlọ́kọ̀rẹ́tì lẹ́kọ̀ọ́ ọ̀nà ìwájú ẹ̀jẹ̀ ọmọ káwọ́ báyọ̀ gbà bọ́lá ní orí ọdún ẹbí bọ̀ ọmọ yìí bọ̀ ọmọ káwọ́ báyọ̀ àjàgbàdì àkọ́kọ́ àdé òkúté nísà tó àdú ló máa yanjú gbogbo ọ̀rọ̀ èkó whether you like or not pépé èèyàn ní ìkan mistake kan tó ṣe sí bí tó bá correct ẹ̀ ẹni kò filẹ̀ mẹ̀sáyà tó bá correct ẹ̀ ó ti dé ìwọ máa bá tiẹ̀ lọ kéde lè máa bá ṣẹ́ lọ. Bọ́ọ̀dà tẹ́sọ̀rọ̀ sẹ́kẹ́tìrì kó bọ́ọ̀dà tẹ́ńtẹ̀ kòlù bọ́ọ̀dà ìkọ́tẹ̀sì pamọ́ ọwọ́ mi ló wà kẹ́ wá ṣàlàyé fún wa ẹ̀ṣẹ̀ ń sè. ọ̀nà àlùkọ̀dà